We like to move on with my job. Mo dẹ̀ ṣe Ọlábẹ̀wò pa ìwé even go marketer mi. Wọ́n insist ngba yẹn pé kí n má lo Austin. But mo sọ mọ́ pé Austin ló máa direct iṣẹ́ yẹn. Mọ̀ pé iṣẹ́ yẹn máa lọ. Iṣẹ́ yẹn ni iṣẹ́ tó fún mi ní orúkọ. Ìgbà tí mo rí Austin, omijé ń jábọ́ lójú mi. This is not Austin. Austin dàbí ẹni tó kó HIV ni. Nítorí pé àfibi ṣólóore ni Aishat. Aishat jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé tí Austin bá ṣubú báyìí ó yẹ kó dúró báyìí láti fà dìde. Lóòótọ́ Murphy lọ̀gá Aishat, Murphy Afọlábí. Ìwọ àti Austin kẹ̀dẹ̀rẹ̀ ẹjọ́ ń date ara yín. No sọ pé àwọn date. Well, nǹkan tèmi mọ̀ lèmi ń sọ. Normally nílé ayé yìí èèyàn kan lèèyàn máa fẹ́ kó tó pàdé èèyàn kan náà. Tó bá wá bá mi lẹ́yìn sí tó bá ní mo date Austin wàhálà anybody nìyẹn. Mo ṣàmọ̀ pé ibì kan lèèyàn máa dé kó tó débi tó ń lọ. So tó bá lè deny Austin lẹ́ni ó kò wọ́n kọ́ lọ́hùn ẹ̀ because nígbà tó ń date ẹ̀ lójú méjèèjì àmọ́ kan tí Austin ṣe nínú ayé ẹ̀ tó di wàhálà sínú ilé ẹ̀gàn sínú family ó ti pè mí rí náà tó ní àwa loser là ó sọ fún èmi dáadáa ó ní loser lèmi ń tẹ̀lé èmi ò tẹ̀lé ológo mo lè ka àwọn èèyàn tí mo ń pè láǹtì tí mo mọ̀ pé yes àwọn ní ìgbà tí ọmọ alọ́ ń ṣe 40 àbọ̀ ọmọ alọ́ ń ṣe kinní kan tí mo mọ̀ pé yes ní age pé mo jù wọ́n lọ. Àwọn bíi. Ni mo dẹ̀ ṣe ń pè wọ́n láǹtì dìsìn. Àwọn bíi Kẹ́mi Kórèdé. Àwọn bíi Bísọ́lá Badmus. Ọkọ ti kú ni bàbá Sùwé. Àwọn lọ́kọ mi níṣẹ́. Gba fọ́ọ̀mù ń bẹ̀. Bẹ́ẹ̀ ni tí mo dẹ̀ kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn tí mo dẹ̀ lo good 10 years. 10 years. Yes, tá a dẹ̀ wọ kámẹ́rà. Ẹ wish kẹ́ni yẹn bá yín ṣe nǹkan tó padà bójú yín jẹ́ talẹ́ nìyẹn. Nígbà yẹn wọ́n rí wa bíi pé àwọn ọmọ tó yẹ̀ṣẹ̀ ń bọ̀ bí a lè ga. Despite all that mo ṣì love wọn. Nítorí gbà yà wá la gbé poster. Nítorí tá bá máa sọ nínú fíìmù yẹn gbà máa yẹmí nìyẹn ṣó rí mi lèmi ni mo gbé poster tẹ̀ láǹtí fún kẹ́ pé fi dáàdì wá sílẹ̀ àwa ọmọ tá a pọ̀. Ní lọ́dún náà lọ mú wọn ti wá sí láwà ń bẹ àjọ gbé poster ni. Wọ́n ti la coded. Bẹ́ẹ̀ ni. Scandal wo? Ó fún mi ní scandal pé ní ó kù díẹ̀ tá fẹ́ ya Ọlábẹ̀wò. Ó sì wá ní òkè kí n tó yaṣẹ́ wá sí iṣẹ́ mi. Mo dẹ̀ débi iṣẹ́ bí ìyàwó ẹ̀ ṣe rí mi nìyẹn. Ó dẹ̀ ti èmi àti Austin mọ́nú ilé àtòun náà àjọ wà nínú ilé. I was just like kí lélẹ̀ nítorí eléyìí ló ṣe sọ pé kí n má lọ́lé. Bí gbogbo èèyàn ṣe bẹ̀rẹ̀ sí nígbà mi Antalaniyan pè mí Bísọ́lá Badmus pè mí ó ní Ọlá ṣó ti lọ ka ó ti lọ ra ìwé ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ àmọ́ ní kí ìwé ìròyìn kí ló ń ṣẹlẹ̀ ó ní lọ ra Antalaniyan dídì sọ fún mi pé bolo àmọ́ ní mo wà ní Jẹ̀bú ní location kan ní lọ Sunday Bridge níbi báyìí ó ń ta ìwé yẹn bẹ̀ wá lọ ra newspaper yẹn mo bá tẹ̀ka mo bá gbàgàdàgbàgàdà ni mo bá Austin àti ìyàwó ẹ̀ mo bá èmi àti picture èmi àti Austin wọ́n ní èmi fẹ́ gba ọkọ̀ mọ́jú mọ̀kẹ́ lọ́wọ́. Kí ni relationship tó wà láàrin méjèèjì you know please. Ṣé rí àṣìṣe ńlá lè àwọn marketer wa ṣe lórí ọ̀rọ̀ Austin. Ọdún náà nígbà kan tó ń sọ pariwo ọ̀rọ̀ Austin mo jáde síta mo sọ̀rọ̀ marketer kan pè mí mo forúkọ bò wọ́n láṣìírí wọ́n ní Ọlá stay away from it. Mi ò lè stay away lórí ọ̀rọ̀ Austin. Austin is a good man. Àwọn marketers dìdí pé ẹ pé yes wọ́n pè mí stay away from Austin Emmanuel. Yes which is mi ò fẹ́ dá ọkọ wọn. Nítorí pé ìgbà táwọn náà ti ṣoore fún wa wà ìgbà tó dẹ̀ ṣe búburú ẹ̀ wà so I don't want to mention him but Austin jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọn ò mọ̀ Austin òun náà dàbí áńgẹ́lì kan ni wọ́n máa ń sọ pé ó ní gbéraga èmi ò rí gbéraga tó ní o principle oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni this is Ola Samuel this is Austin Emmanuel lè sọ pé ìwà tó Ola Samuel ń wò tó ń wù òun ni kí Austin Emmanuel máa wù irọ́ ni mi ò lè ka nínú industry wa yẹn tó máa sọ pé òun náà gba ọ̀dọ̀ Austin kọjá Austin Emmanuel tẹ́ ń wò yẹn ẹ má bínú o mi sọ pé bọ̀dọ̀ ọdún ọ̀gá wa ni wọ́n o mi ò dẹ̀ sọ pé wọn ò lórúkọ ṣùgbọ́n nígbà tó Austin jẹ́ Austin èmi ò tí ì rí pé àwọn bọ̀dọ̀ ọdún ládé wọn ti ní orúkọ so Austin wà lára àwọn top star then so Austin jẹ́ èèyàn kan tó yẹ kí nígbà tèmi ń dìde mo láwọn tèmi kankan ń lò ìgbà tí màá kọ́ ṣe first film mi Tanimola Báyọ̀ Tìjání àwọn lord direct iṣẹ́ mi which is go saying so mo Báyọ̀ Tìjání is a big director. One of the biggest in the industry. Yes and iṣẹ́ yẹn dẹ̀ lọ gan torí àwọn èèyàn ń pa Tanimola ìgbà tí màá ṣiṣẹ́ kejì náà Báyọ̀ Tìjání náà ló direct ẹ̀ which is my love my career. Ó lọ náà mo wá lọ sí Dubai mo travel mo lọ yaṣẹ́ bọ̀ níbẹ̀ mo wá ní mo fẹ́ parí iṣẹ́ yẹn ní Nàìjíríà but Austin ti jẹ́ èèyàn kan tó jẹ́ pé ọ̀rẹ́ mi ni tó ti máa ń disturb mi Ọlá kíní kan wò fẹ́ bá mi sọ ò fẹ́ ṣe kíní kan a máa ń pàdé níṣẹ́ dre dáadáa
but mi ò kí ń fún ní face nítorí pé level tèmi fẹ́ fira mi sí nígbà yẹn mi ò fẹ́ fira mi sí level pé wọ́n ń ṣiṣẹ́ ọmọ ta. Okay. So mo fẹ́ fira mi sí level pé bí mo ṣe ń dìde iṣẹ́ àwọn báyọ̀ tìta ni which is gbogbo alámọ̀ irú level iṣẹ́ títí wọn that's ibi tí mo fẹ́ fira mi sí nìyẹn but tó come in ó sọ fún mi pé Ọlá you can do this. I was just like èmi ò mọṣẹ́ ọmọ ta ṣe o ó ní you can do it. Ìgbà yẹn ni mo ya iṣẹ́ Ọlábẹ̀rù lọ́dún náà lọ kò sẹ́ni tó máa sọ pé iṣẹ́ Ọlábẹ̀rù lọ iṣẹ́ Ọlábẹ̀rù lọ gan ó tún fún mi ní scandal. Scandal wo? Ó fún mi ní scandal pé ní ó kù díẹ̀ tá fẹ́ ya Ọlábẹ̀rù ó sì wá ní òkè kí n tó yaṣẹ́ wá sí iṣẹ́ mi mo dẹ̀ débi iṣẹ́ bí ìyàwó ẹ̀ ṣe rí mi nìyẹn. Ìyẹn Jùmọ̀kẹ́. Jídé ó sì wà lórí bẹ́ẹ̀ jokely ìwé kéèyàn ṣe fi nǹkan ṣeré nǹkan kan mo dẹ̀ wọ́ bẹ̀ ìgbà tí mo dẹ̀ débẹ̀ ìyàwó ẹ̀ dẹ̀ dé bó ṣe tilẹ̀kùn ó kàn ti Búkì wọ́n máa ń pe bàbá yẹn ní Búkì ọ̀rẹ́ Austin ni ó dẹ̀ ti bọ́ta ó dẹ̀ ti èmi àti Austin mọ́nulé àtòun náà àjọ wà nínú ilé I was just like kí lélẹ̀ nítorí eléyìí ló ṣe sọ pé kí n má lọ́lé which is mi ò mọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin wọn tẹ́lẹ̀ èmi wá fún iṣẹ́ ni bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn kíní kan ń fẹ́ ó ṣe gbá mo fẹ́ wo bó ṣe fẹ́ ṣe kíní kan kìnìún kó dẹ̀ pariwo mi ò sọ̀rọ̀ bọ́ mo challenge Austin wáyé tó máa fún ìyàwó ẹ̀ pé kó máa lọ́lé ó ní tóun bá lọ́ọ̀jì ẹ̀ ó ní òun ìyá ẹ̀ náà máa tún fẹ́ kóun lọ́ọ̀jì wọn which is I think they work together then. Yeah. So mo bó ṣe sọ ó yé mi which is ó lè má yé ẹlòmíì gba tí máa bọ́ sísàlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ sí ní pariwo mo fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́nu mi mo bá àwọn bloggers ṣe gbọ́ because then nígbà yẹn oníwèé ìròyìn ló ń rèèní nígbà yẹn nígbà tó máa fi di fourth day àbí third day ṣá bí gbogbo èèyàn ṣe bẹ̀rẹ̀ sí nígbà yẹn Antalaniyan pè mí Bísọ́lá Badmus pè mí wọ́n ní Ọlá ṣó ti lọ ka ó ti lọ ra ìwé ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ àmọ́ ní kí ìwé ìròyìn kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní lọ ra Antalaniyan dídì sọ fún mi pé bolo àmọ́ ní mo wà ní Jẹ̀bú ní location kan ní lọ Sunday Bridge níbi báyìí wọ́n ń ta ìwé yẹn bẹ̀ wá lọ́ra newspaper yẹn mo bá tẹ̀ka mo bá gbàgàdàgbàgàdà ni mo bá Austin àti ìyàwó ẹ̀ mo bá èmi àti picture èmi àti Austin wọ́n ní èmi fẹ́ gba ọkọ̀ mọ́ Jùmọ̀kẹ́ lọ́wọ́ but ìyẹn ò stop mi láti má ya Ọlábẹ̀rù mo kúkú wò pé the deal has been done. Ọ̀rọ̀ tó ń jàrọ̀ ìròyìn nígbà yẹn pé ìwọ àti Austin Emmanuel pẹ́ ń fẹ́ra yín. nígbà ń fẹ́ra wa pé káwa mọ́ ní hotel kò sí evidence because mo expect pé kọ́ mú picture ibi tó ti káwa mọ́ kọ́ fi sínú paper yẹn but fún lẹ́yìn mo rí pé kò sínú paper yẹn ìgbà yẹn ni mo ní láti move on with my job mo dẹ̀ ṣe Ọlábẹ̀rù gba Ọlábẹ̀rù pa ìwé ìfúnkan marketer mi wọ́n insist nígbà yẹn pé kí n máa lo Austin but mo sọ fún ọ pé Austin ló máa direct iṣẹ́ yẹn àwọn mọ̀ pé iṣẹ́ yẹn máa lọ iṣẹ́ yẹn ni iṣẹ́ tó fún mi ní orúkọ because ó yẹ kí n máa sọ pé Tanimola ló fún mi lórúkọ àbí my love my career but lóòótọ́ àwọn èèyàn love Tanimola ló kọ́kọ́ ń gbé mi travel out kó ní Nàìjíríà but ọ̀tọ̀ ni pé kí nǹkan fúnyàn ní àlùbáríkà ọ̀tọ̀ ni kí iṣẹ́ kan pariwo yàn Ọlábẹ̀rù jẹ́ iṣẹ́ tó pariwo mi síta tọ́ àwọn èèyàn fi mọ̀ mí pé Ọlábẹ̀rù tí náà mo ṣe máa ń ráwọn kan tó yẹ pé Ọlábẹ̀rù ló máa ń pè so Austin ṣe ń tèmi lè bá wọn fọwọ́ rọ́ sí sẹ́yìn so nígbà tí Austin dé ìgbà tó sì wọn kàn fẹ́ travel tí ìṣubú yẹn bẹ̀rẹ̀ ọ ṣàṣe bó ṣe máa ṣe láwọn marketer which I don't want to mention it's none of my business anyway but bí tó fi jẹ́ business èmi máa sọ because ẹ lè sọ pé ìgbà tẹ́ ń deal pẹ̀lú ẹ̀ due to nǹkan tó ṣẹlẹ̀ kẹwàá expect àwa èmi ò ṣàbáramóore jẹ so èmi ìgbà tó travel à ń pera wa à ń sọ̀rọ̀ nígbà tó máa dé èmi ló yẹ kí n lọ gbé ní airport kó tó di pé àwọn lẹ́ṣin lọ gbé nígbà tó dẹ̀ pè mí wọ́n ní àwọn ti lọ gbé ká wá bá wọn látàn a lọ sí àtàn nígbà yẹn mo dẹ̀ rí ìgbà tí mo rí Austin omi jẹ́ ń jábọ́ lójú mi this is not Austin dàbí ẹni tó kó HIV ni because mo fi pé number one náà tí ò bá kúrò ní Nàìjíríà ní moment yẹn Austin máa kú because nǹkan tó pass through ó ju ọjọ́ orí ẹ̀ lẹ́ni tó ti mọ̀ ẹni tó ti ń ṣe tẹ́wá sọ pé yẹ tó bá gbé fíìmù déwájú wọn ẹ̀ máa ní kó yọ Austin kúrò nínú fíìmù yẹn tẹ́ni ò bá ti lè yọ Austin ẹ̀ ní gbaṣẹ́ yẹn. Wọ́n tún ṣe é débi pé tó bá gbé fíìmù dé online. Yes tẹ̀lé dé online. ọ tẹ̀lé débẹ̀ máa ní pé wọn ò gbọ́dọ̀ lò tẹ́ bá ti lò wọn ò ní gba iṣẹ́ yẹn títí kan YouTube but àwọn kọ́ lọ lọ́hùn bọ̀bọ̀ yẹn nígbà tó máa dé àwa lọ pàdé ẹ̀ táwọn kan ò ṣe lè pàdé ẹ̀ ó yaṣẹ́ ayaṣẹ́ yẹn nígbà tá ayaṣẹ́ yẹn gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ ní àwọn kan tó tún jẹ́ close friend ẹ̀ tún gbàlù ọ́ ń gbẹjọ́ ń gbẹlù ọba dé o níwà ọbọ̀ sẹ́yìn ọ̀ ń ṣe yẹ̀yẹ́ bọ́ èmi ò sọ̀rọ̀ nígbà tá ayaṣẹ́ mi àti ẹja mo ní pé èmi ò expect kó yaṣẹ́ yẹn ní wéè tó ṣe ya yìí because ó fẹ́ padà
kò yẹ ó dìjẹ́ mi àti ẹ̀gbà tó yá mo jókòó mi realize pé ó sì jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó máa ń kóyàn mọ́ra ibi tí inú bá ti ń béèyàn pé lágbájá ṣe nǹkan báyìí fẹ́ tó ń bí àwa nínú kò ń bí òun nínú so òun padà kó wọn mọ́ra pé ẹ sì máa ríṣẹ́ Ọlọ́run nínú ayé mi ó dẹ̀ padà ríṣẹ́ Ọlọ́run nínú ayé ẹ̀ so ìgbà tèmi fẹ́ ya ọmọ ẹlẹ́wọ̀n mo bá pè èmi àti ẹ̀bájọ sọ ó bá ní jẹ́ ká ṣe báyìí mo ní okay we are good to go wọn ò believe gbogbo àwọn èèyàn tó rí pé a tẹ confam kinní síta wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn ò ní lò mí mọ́ mo lè káyé director tí ò lò mí mọ́ nítorí Austin dì sí bí mo yẹn ń sọ̀rọ̀ yìí but Ọlọ́run ò dáwọ́ iṣẹ́ dúró nínú ayé mi kò dáwọ́ ẹ̀ dúró because tẹ́yìn báyìí sí ti pé ẹ̀ní lò mí àwọn kan á lò mí nítorí pé èmi ò lè ṣe bẹ́yìn ṣe ń ṣe pẹ̀lú ẹ̀ Austin yẹn rèé lé mi o tí mo sì ní gbàgbọ́ pé ó sì máa kọjá ibi tó wà ó dẹ̀ tún sì máa ga jù báyìí lọ lágbára Ọlọ́run. Àmín torí pé kò easy kí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́dà bó ṣe ṣẹlẹ̀ sí Austin yẹn kò kí n easy kíyàn rí àwọn èèyàn tó lè dúró tí èèyàn bí someone like you ṣe dúró ti Austin lẹ́yìn ìgbà tọ́rọ̀ yẹn ti wá ṣẹlẹ̀ ń sìn kí ni experience ẹ as to what is going on now pẹ̀lú Austin torí èmi ń dúpẹ́ fọlọ́run personally lórí ọ̀rọ̀ Austin èmi dẹ̀ máa ń sọ last time tá a sọ̀rọ̀ we like okay ọ̀rọ̀ ó ti di bó ṣe dì yìí o bọ́bọ́ sánṣòkòtò ẹ̀ eléyìí ń sọ̀rọ̀ pé bóyá kìíní bọ́ ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí mo pick nǹkankan tí nǹkan bá ń ṣẹlẹ̀ sẹ́dà bóyá Ọlọ́run fẹ́ jẹ́ kí ẹni yẹn yẹra bẹ́ẹ̀ni káwọn aburú kan lè rí kọjá so tó bá wá padà wá torí a ti rí nínú ìtàn ìlú yìí tó gbé even former president ìlú yìí Ọlọ́run dídí gbé wọn sínú ẹ̀wọ̀n ni ìyẹn president Olúṣẹ́gun Ọbásanjọ́ former president tó gbé tí wọ́n bá ó ṣe jẹ́ pé tí wọ́n bá lọ sẹ́wọ̀n yẹn wọ́n lè má di second time Nigerian president. Definitely. So gbogbo nǹkan tó èmi fi pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sọ́sìn yẹn ó ṣẹlẹ̀ sí torí pé Ọlọ́run fẹ́ mú àwọn aburú kan kọjá àwọn aburú yẹn rẹ̀ ti kọjá lọ so now this is a new era a new beginning for Austin Emmanuel adẹ̀dúpẹ́ kí ni take care lórí ẹ̀. No, I'm happy for him o Austin ti jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó ti ń padà tó máa padà tán that's why I said Ọlọ́run ti ń jọba lọ nínú ayé ẹ̀ tí mi ò dẹ̀ nígbàdúrà kó tún ṣubú láéláé ẹni tá à ń sọ ń ṣe ó wà ní UK lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. ó ń gbádùn. bẹ́ẹ̀ ni ṣé ìwòye bóyá 2 years ago àbí ṣé ó tiẹ̀ lè rò ṣé wọ́n tiẹ̀ lè jẹ́ kó lọ níbi tó fún dé méjì sí mi ò fẹ́ dákọ àwọn kan tó mọra wọn tó mọ̀ kan táwọn ṣe nínú ayé ẹ̀ lára àwọn tó gbé lára àwọn tó jẹ́ kó ní orúkọ Ọlọ́run tó help Ọlọ́run ló ń jẹ́ kẹ́dà lórúkọ o but Ọlọ́run máa lo èèyàn kan fún èèyàn kan as sábàbí despite the fact pé nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe kí ló ṣe wọ́n tún gbé ṣubú ni bọ̀ nígbà tẹ́ bá gbé ṣubú tọ́lọ́run sọ pé òun ò gbé ṣubú ńkọ́ ìgbà tọ́lọ́run dẹ̀ sọ pé òun ti dé nínú ayé ó ti dé nìyẹn sọ kò sí nǹkan tó lè ṣe sí. Now lórí trajectory yẹn ọ̀rọ̀ yẹn padà tún ṣẹlẹ̀ táwọn èèyàn sọ oríṣiríṣi pẹ̀lú òun àti Aishat Raji then ọ̀rọ̀ yẹn mo fẹ́ kó tọ́ná sáwọn kankan tí kò yé àwọn èèyàn. Ṣẹ̀rí ó yẹ kí n kọ́kọ́ sọ pé mi ò fẹ́ sọ̀rọ̀ Aishat Raji ni because Aishat Raji máa ń dúró máa sọ pé ọ̀rẹ́ mi ni bestie mi ni Aishat ò mọ̀lé tí mò ń gbé mi ò mọ̀lé tó ń gbé tó máa fi pè mí ní bestie but ọ̀rẹ́ ni wá ní industry. Nǹkan tí Aishat kù díẹ̀ káàtó. Kí ni ẹ̀? Ó lè wá fún mi tó bá wá fún mi yẹn ò mí pé kí n dá lóhùn tó bá dẹ̀ tó wù mí náà láti dá lóhùn máa dá lóhùn nítorí pé àfibi ṣólóore ni Aishat jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé tí Austin bá ṣubú báyìí ó yẹ kó dúró báyìí láti fà á dìde lóòótọ́ Murphy lọ̀gá Aishat Murphy Àfọlábí ìwà àti Austin kẹ̀dẹ̀rẹ̀ ẹjọ́ ń date ara yín. Ó sọ pé àwọn ò date. Well nǹkan tèmi mọ̀ lèmi ń sọ normally nílé ayé yìí èèyàn kan lèèyàn máa fẹ́ kó tó pàdé èèyàn kan náà tó bá wá bá mi lẹ́yìn sí tó bá ní mo date Austin wàhálà tẹ́nibọ́dì nìyẹn mo ṣàmọ̀ pé ibì kan lèèyàn máa dé kó tó débi tó ń lọ so tó bá lóhun tó bá lè deny Austin lẹ́ni ó kò òun ó kọ lọ́hùn ẹ̀ because nígbà tó ń date ẹ̀ lójú méjèèjì àmọ́ kan tí Austin ṣe nínú ayé ẹ̀ tó di wàhálà sínú ilé ẹ̀ gan sínú family ẹ̀ so èmi ò expect pé òun ló yẹ kó wá di lẹ́ni tó wá jẹ́ pé ìṣubú Austin ló máa wá ó ti pè mí rí náà tó ní àwa loser là ó sọ fún èmi dáadáa ó ní loser lèmi ń tẹ̀lé èmi ò tẹ̀lé ológo bíyàn kan dí ìdè lẹ́nu kó lóun fẹ́ ṣògùn sí mi kí n ṣubú mi ò lè ṣubú tó pé èmi gan sọ fún wọn pé ògo dọ́yìn ni mò ń wá èmi náà fẹ́ ògo tó jẹ́ pé kémi náà kó sì máa mọ̀ pé yes this is Ola Samuel it's not until tó bá rí mi everywhere and tó lóun bá dẹ̀ tún dé náà tó bá rí pé they want me everywhere iṣẹ́ Ọlọ́run ni kò ń ṣiṣẹ́ èèyàn bẹ́ẹ̀ni so èèyàn kò lè gbéyàn kan ṣubú bẹ́ẹ̀ni kọ́ ló máa fi wá ṣe sábà bí bú ni àmín
so àwọn kan wà nínú orúkọ Austin tó fi ṣe sábàbí ibú tí wọn ò mọ̀ èní la mọ̀ kò sẹ́dá tó mọ̀la that is it.